yarí tán fà kíkọ́rin táwọn ò ní túkaná lọ́rùn ìran aládé. ó di dandan káwa pàápàá dẹ́rù ara wa pa kẹ́hìn sọ̀rọ̀ sókè lálálá wípé a ò ṣe mọ́. nínú ìwọ́de làmìlaka mẹ́kàrálì tó bọ́ dẹ̀dẹ̀ lórígun mẹ́rin ilẹ̀ Yorùbá. ìwọ́de làmìlaka àkọ́kọ́ irú rẹ̀ nílẹ̀ Yorùbá. táwọn akọni wa aṣáájú wa òun táwọn olórí ogun wa generals wa gbogbo owó tán wámúwámú láti ṣáájú. ó sì mọ kẹ́hìn sọ̀rọ̀ sókè wípé òmìnira ilẹ̀ Yorùbá di dandan pẹ̀lú àwọn ọ̀kọ̀ọ̀tọ̀ká àlàkalẹ̀ tó a ti pèsè sílẹ̀. tá ò lè sọ lórí afẹ́fẹ́ nítorí àwọn ṣèkí ṣáájú gbogbo tó wà láàrin wa. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere àti ọmọ ìran aládé tí gbogbo wa dìjọ wá. ohun tá a fẹ́ ni pé kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lókè òkun lọ múra sílẹ̀ dé ìwọ́de làmìlaka tí ó wáyé nínú oṣù karùn-ún yìí. kẹ́kọ̀ọ́ náà gbáradì láti darapọ̀ mọ́ ìwọ́de làmìlaka tó ń bọ̀ yìí. torí tó bá di gbẹgbẹgbẹ má gbé sẹ́kùlé mi ní o. bákan náà fún àwọn tó bá fẹ́ ràn wá lọ́wọ́ pẹ̀lú ohun kan tàbí kejì lórí ìwọ́de làmìlaka tó ń bọ̀ yìí. ẹ lè kàn sí wa látòrí www.yorubanationyouth.org fún àlàyé tàbí ìbéèrè síwájú. ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Prophet Ayọ̀délé Olúgbòlúwa Yorùbá Nation Youth Leader in all diaspora lórí +1-803-846-1116 tàbí Comrade Omiyo wọ́n jẹ́ Homeland Yorùbá Nation Youth Leader lórí +234-717-3355 Yorùbá Nation no going back. ìkéde ìdẹ́sẹ̀ tí gbọ́yìn látọwọ́ ìgbìmọ̀ tó wà fún ìpolongo Yorùbá Nation Youth lórúkọ ọ̀dọ́ Yorùbá pátá. ẹ káàbọ̀ sórí ètò. mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjèrè nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ bá ti ń wò mí. ó kọ́ tí mo yí padà Ìbíyẹmí TV show ló ń kí gbogbo wa o. mo lérò pé mẹ́gà ẹ̀ tó ń bọ̀ iná ni ẹ ti gbọ́ yẹn. gbogbo wa pátápátá tí àsìkò náà bá tó ẹ jẹ́ ká túyáyá ká túyáyà ká jáde ká fi ran ìjọba Nàìjíríà wípé a ti ṣetán. ilé ti tó lọ ọmọ kóòtù òjèrè, ilé ti tó lọ ilé yá ọmọ Oòduà ilé yá. bí a ò bá mọ bí à ń bọ̀ dèbọ̀ yẹ ká padà sílé. ká jáwọ́ lápọ̀n tí kò yọ kájọ gbòmí lákaná ilé yá. ilé yá o ọmọ Odùduwà ilé yá. ilé ti yá ọmọ Odùduwà. ẹ jẹ́ ká tún fi àsìkò yìí ká tún wo fọ́nrán tí mo fẹ́ pè fún wa yìí. ẹ wò bí àwọn pípù yìí tí wọ́n ti kó wá ilẹ̀ Yorùbá ẹ̀gbọ́n ti pọ̀ tó. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ wa léèrè bí wọ́n ti kó wọn wá ilẹ̀ Yorùbá yìí kí ni wọ́n fẹ́ wá ṣe. kí ni wọ́n fẹ́ wá ṣe nígbà táwọn èèyàn fọ̀rọ̀ wọn lẹ́nu o. wọ́n sọ wípé Ìbẹ̀jú Lẹ́kì níbi Dangote refinery làwọn wá ibẹ̀ làwọn wá láti wá san oko. ẹgbọ́ ṣé bó ti rí nìyẹn ṣá àbí èròǹgbà wọn láti gbalẹ̀ lọ́wọ́ wa ṣé bóun náà ni wọ́n ń gbé sẹ́yìn ni wọ́n ń gbé ìgbésẹ̀ ni wọ́n ń gbé ọmọ Yorùbá mẹ́lẹ̀ kí wọ́n fún wa. ẹ jẹ́ ká jí lójú oorun wa. ẹ jẹ́ ká jí lójú oorun wa ká èdè jí lójú oorun wa kó tó pẹ́ jù. gbogbo ọmọ kóòtù òjèrè gbogbo àwọn ọmọ Odùduwà gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ aládé ẹ má jẹ́ ká ṣàzùpara ẹ má jẹ́ ká ṣàzùpèrè. àwọn pípù yìí ọgbọ́n àti gbalẹ̀ lọ́wọ́ wa ni wọ́n ń dá. ẹ jẹ́ ká wo fọ́nrán náà kí tó mọ bá ètò mi lọ. gbogbo ẹni tẹ́ bá darapọ̀ mọ́ lórí ètò ẹ bá ń pé ètò yìí kó lọ dáadáa. ẹ sì mọ́ gbàgbé láti bá mi subscribe lórí YouTube channel mi ṣètìgbọ́ lórí Ìbíyẹmí TV show lóko YouTube channel ẹ má bá wa ká lọ. See, Baba, they say they come from Katsina. They want to work for Dangote refinery. Shebi, Dangote refinery. Say they want to come work for Dangote refinery. So we saw them this morning. They say they come from Katsina. This is Ìbẹ̀jú Lẹ́kì, front of Dano, Lagos Free Zone. Kano, Katsina. Okay, you come now from Katsina. You come. Are you in Nigeria? Yes. Where are NIN? Where ID card? Let me see your ID card. NIN. Make I see. Wait, make I see now. Okay, this is your NIN.
ẹ̀yin wa tẹ̀ ń wò wá mo lérò pé ẹ ti wo fọ́nrán náà bì ìjẹ́ nǹkan tí wọ́n nípa àwọn fẹ́ wá ṣe ṣé òun ni wọ́n wá ṣe sá ṣé òun ni wọ́n wá ṣe wáìdì Dangote wáìdì tí ọkọ̀ rìfáárì ti ilẹ̀ Haúsá tó jẹ́ pé ilẹ̀ Yorùbá náà ni wọ́n máa kó wọn wá ṣé àwọn ọmọ Yorùbá ṣé ààtó iṣẹ́ ṣe ni ní Dangote rìfáárì lọ́dẹ̀ mọ̀ pé wọn ò rí tiwa wò nìyẹn inú ọkọ̀ ewu la wà kọ̀ọ̀kan wá Dangote rìfáárì kò ní nǹkan ṣe pẹ̀lú ọmọ Yorùbá nìyẹn ló fi jẹ́ pé ẹ jẹ́ ká jí àwọn pípù yìí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe àwa ni kí a má sùn àsùpara ká má sùn àsùpèyè ọmọ Odùduwà ọmọ kóòtù òjire mo ní information kan tí mo fẹ́ play fún wa ọ̀rọ̀ tí Àṣàrí Tòkunbọ̀ tó sọ lórí ìwà àwọn nọ́ọ̀tì náà ni lórí ìgbésẹ̀ tí wọ́n ń gbé òun náà ni mo fẹ́ play fún wa mo fẹ́ yá tí a jọ fi etí balẹ̀ ká jọ gbọ́rọ̀ yẹn dáadáa lóòótọ́ Àṣàrí Tòkunbọ̀ sìkè ṣáájò ni ojú ògbébì kan òwò ọjọ́ ìtòrí ẹni tí ó mọ̀ yẹn àmọ́ nínú nonsense ní sense tí mo wáyé ọ̀rọ̀ tó sọ yìí ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ yìí torí ọ̀rọ̀ tó sọ yìí gangan ló ń bọ̀ lọ́nà òun la rí pé ń bọ̀ àwọn pípù yìí wọ́n fẹ́ wá kúrú jà wá ni àwa ni ká múra wọ́n fẹ́ wá kúrú jà wá ni ẹ jẹ́ ká gbọ́ ọ̀nà ẹ jẹ́ ká gbọ́ ẹ máa bá wa ká lọ. Sisters, something seriously is happening. Something very serious is happening. And our so-called political elites and leaders do not care. They're not doing anything about it. They feel very unconcerned about it. Our political elites do not care about it. Our people are left rudderless, tossed here and there by the tempests and the winds of the sea. Nobody cares. Every day we hear stories of thousands and thousands of Futajelong Kampari Fulanis being transported by every means of transportation down into our land, down into the John Nation, down into Igbo land, down into Shekau land, down into Okoni land. Ẹ̀yin yẹn wa ara wọn làwọn tí wọ́n kó wá Ìbẹ̀jú Lẹ́kì yìí o ara wọn ní o ara wọn tí ń dàkọ náà ní wọn o. Down into Yoruba land, down into Edo, every day, in the most unthinkable factions, in their thousands. If you go to Bayelsa today, as I'm talking, all the fishing settlements and the farming villages are occupied and controlled by these fellows. We're job people, we're strong, we came here, nothing is going to happen. A man is only strong when he's with his people, when he has enough number to overcome his enemy. Ministers, when our women rights lawyers, all of them, they close their mouth. But this is more sinister. This is more sinister. They are coming here. They are changing the demography. What are they coming for? You remember Osman Danfodio? How they came to Sokoto, to Gobiri, to Kano, to Katsina, to be there. And what happened? They replaced the Abe rulers. They replaced the original people and took over the realms of power. They are coming.
History is going to repeat itself. If we don't act now, they are coming. History is going to repeat itself. If we don't act now, they are not pretending about it. They are coming with war. War. Destruction and death. They are coming to occupy our land. Why you cannot go to your community? In Obama, how many Obama people are at home? They are leaving their home and they are coming here. Obama is a village. You cannot come to Obama. Those of us who live in Obama, we are backward people. Buguma is a village. Abonima is a village. You don't care. You are not bothered. But when death will come, it will not only come for Tokubasari. When the evil and the tribulation will come, it will not come for only Tokubasari. It will come for all of us. I'm smarter than you. I know that I'm more prepared than you. And when it comes, I will also run faster than you. To be forewarned is to be forearmed. It's not grandstanding like Wiki. I got 14 people grandstanding. This is beyond grandstanding. This is a time for strategy. This is a time for consultation. This is a time for meeting. Our very survival is at stake. We must stand up and defend ourselves, or we will all perish in the hands of these blood-tasty monsters who will give us the Sokoto treatment. Ọmọ ikú òtò jíire gbogbo àwọn ọmọ Odùduwà mo lérò pé ọ̀rọ̀ tí Àṣàrí Kòjúbọ sọ gbogbo alábẹ́tí ara wa gbọ́, gbogbo ẹ̀yin kábíyèsí wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ọba wa, àwọn pípù wọn èyí ọ̀rẹ́ wa o, wọn èyí sọmọ ìyá wa o, ẹ fura o, ẹ fura nínú pálàsì o, wọ́n fẹ́ wá gba pálàsì mọ́ yín lọ́wọ́ ni o, ẹ fura o, ẹ̀yin yẹn wá ó wá láwọn ìjẹta àbíjò ni wọ́n lọ jí ọba ìlú Kogi, wọ́n lọ jí gbé. Àwọn pípù yìí náà ni o, wọ́n fẹ́ gba pálàsì lọ́wọ́ ẹ̀ ní wọ́n fi lọ jí gbé o. Gbogbo ẹ̀yin kábíyèsí wa, àwọn ọmọ yín pariwo fún yín, ẹ protect wa, ẹ bá wọn yúdù sọ̀rọ̀ kí wọ́n protect àwọn èèyàn wọn, kí wọ́n tún protect ẹ̀yin náà, torí àwọn pípù yìí wọn ò mú léré fún wa o, wọn ò mú léré fún wa. Mo lérò pé afarabalẹ̀ gbọ́rọ̀ tí Àṣàrí Kòjúbọ sọ bá wa sọ ohun tó ń bọ̀, òun ló ń sọ fún wa o. Ọmọ kóòtù jíire, gbogbo àwọn ọmọ Odùduwà, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dìde, ká jà fẹ́tọ̀ wa. Àsìkò tá jà fẹ́tọ̀ wa la wà yìí, àwa kan la jà fúnra wa, kò sẹ́nìkan tí ó jà fún wa. Ẹ̀bà gbàgbé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, wọ́n ti sọ kó tó dolóògbé kọ́lọ̀ bá fọ̀run kẹ́ wọn wípé àwa náà la jà fúnra wa tí àsìkò bá tó. Àsìkò wọn ló tó yìí o, àsìkò wọn ló tó yìí. A ní láti dìde láti jà fúnra wa, láti gba wa kalẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní Janjaweed. Àwọn Fúlàní Janjaweed ẹ̀mí èèyàn jọ wọ́n lójú, kí wọ́n pààyàn náà wà lọ́kàn wọn, náà wà lẹ́mìí wọn. Àwa sì ní ọmọlúwàbí ni wá, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ wá, tó wá dáká lọ́jú wálẹ̀ tí kálùbọ̀ tún kò wọ̀ bí. Lẹ́yìn ìgbà tí mo play ohun Àṣàrí Kòjúbọ tán, mo tún ní ohun ẹlòmíì, ọmọ Haúsá ni ẹ tí fẹ́ pè nù ẹ̀yìn, tí wọ́n fi ti kejì ọ̀rọ̀ Àṣàrí Kòjúbọ tẹ́ tó wá gbọ́ tó náà tún sọ, tẹ́ wá gbọ́ àtàwọn Fúlàní fi wọ́n dá. Àwọn pípù yìí wọ́n ti bà Nàìjíríà jẹ́ jìnnà, wọ́n ti bà Nàìjíríà jẹ́ jìnnà o, wọ́n ti bà Nàìjíríà jẹ́ jìnnà. Kí ni àwọn ọmọ kóòtù òjíire kí láti wá ń dúró dè Nàìjíríà, káàfin ọ̀sọ̀kan láàrin ara wa láti rí pé a jáde kó nú ẹ̀. Ẹ jẹ́ ká jáde nínú kọ̀ǹtrátọ̀ tí wọ́n ṣe léra lórí yìí. Ẹ jẹ́ ká jáde kó nú ẹ̀, káwọn náà ká lọ́mọ gbígbà àlàáfíà
láàyè tiwa lọ́tọ̀ tiwa. Professor Banji Akintoye ọ̀jọ̀gbọ́n Stephen wọ́n ti pariwo ipò ọ̀nà tá a lè gbà tá a fi lè dá dúró ni wípé ká jà fún self-determination. Ká jà fún self-determination. Self-determination ó mì ní wípé ìlú tó wá fẹ́ dá dúró láì sógun láì sí wàhálà ìlànà self-determination ni àátọ̀. Gbogbo àti mọ̀ pé bàbá wa ọ̀jọ̀gbọ́n ni wọ́n, professor ni wọ́n mọ ọ̀nà tí èèyàn lè gbà téèyàn fi lè dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Òun ló fi mú wa tọ ọ̀nà yẹn. Sọ wá da ká mọ́ tẹ̀lé wọn. Sọ da ká mọ́ tẹ̀lé wọn tó yẹ tó bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé. Ẹ má yẹ ká tẹ̀lé ẹni tí ó mọ̀nà. Gbogbo àwọn bàbá gbogbo alámọ̀ pé bàbá wa Professor Banji Akintoye professor ni wọ́n, history person ni wọ́n, kò sí nǹkan tí wọ́n mọ̀ nípa Nàìjíríà àti nípa gbogbo Áfíríkà. Ṣé irú èèyàn wá lìdí Yorùbá kó wọn fẹ́ kó wa kó nínú kọ̀ǹsátọ̀ Nàìjíríà? Ṣé ká tún mọ jiyàn lé lórí? Ṣé ká tún mọ dá òtúrú ẹni bẹ́ẹ̀? Làbí ń pa ọfẹ́ yẹn wa ẹ̀yin bàbá wa àtẹ̀yin mọ̀mọ́ àtẹ̀wà lókè òkun. Ẹ jẹ́ ká support bàbá wa Professor Banji Akintoye. Ẹ jẹ́ ká gbá wúwù tí wọ́n kájọ jà àjàyè lájàyè. Ìjà wa ni wọ́n ń jà, kì í ṣe ìjà tiwọn nìkan. Ìjà ọgbà ọmọ Yorùbá ni wọ́n ń jà torí ìwà tí wọ́n rí nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa, tí wọ́n rí báwọn Fúlàní ṣe ń pa wá tó ń jí wa gbé, tó ń fojú wa ráre, tí wọ́n jẹ́ ká rí oko dá mọ́. Oníwórí náà tó ń sọ pé alùbàtà kan ti dárin ilé ti yá gbogbo ọmọ Odùduwà. Kí tó mọ bọ́ọ̀ mi lọ ẹlẹ́gì ń pè ohun Haúsá náà ṣẹ̀dìgbọ́ ẹ̀wọ̀n bá mi ká lọ. Ẹ bá mi pè ètò yìí o ṣẹ̀dìgbọ́ ẹ bá mi pín gbogbo ẹ̀yin fáàsì mi lólùfẹ́ mi. Nǹkan tẹ́ bá rí ní orí ètò náà ẹ bá ń kọ́ kábẹ́ kọ́mẹ̀tì ẹ jẹ́ kí n dábẹ́ kọ́mẹ̀tì yìí ṣẹ̀dìgbọ́ sí ìyẹn ni ẹ̀wọ̀n bá wa ká lọ. Greeting my people, the youth of this country, Nigeria. My name is High Chief Dr. Enoch Enfada. I am the Sardauna of Koro, Oba, National PRO Sardauna Forum, Nigeria. I am the second Yaki Padam Talakawa under the indigenous ethnic unit of Nigeria. I am Oda 101 peacemaker. The reason why I come out this evening to address the nation is about the video I watched. Is it yesterday or day before yesterday? Seeing the Sultan of Sokoto coming out addressing the nation that the federal government should ban social media, that the social media people are the terrorists. Yes, I said, let me tell him, the youth of this country, the ones that are working for social media, they are not terrorists. In fact, if not because of social media, many youths for don't die today, because social media, they are employing more than 10 million youth are working for them, because anything you see people doing in social media, they are paying them, which you as a Sultan of Sokoto, how many people you don't have? Have you ever had anybody? You are a Sultan of Sokoto, not Sultan of Nigeria. So you address issue according to how you're supposed to address issue, not coming out trying to kill the joy of the youth of this country. Exactly. And overheard one person coming in saying that the very dark man should come out and apologize. If not, he will bring the sky down. So let me tell you, the very dark man will not come out and apologize for anything. What very dark man has done in this country. Tell all of you in North, you can never do quarter of what a very
putting borehole, building hospital, sending people to school. What have you done as a chairman, youth, northern youth? What have you done? As the Secretary of Talakawa, I have empowerment platform, which the whole Nigeria know that I have been empowered so many youth in this country. What have you been doing? Apart from sitting in North there, talking anyhow, ordering a very dark man to come out, and that very dark man owe nobody apology. Yes, the terrorists, you are the terrorists. You, the chairman of the youth of North, you are the terrorists, not the youth. It's full of people that are terrorists, not, and moreover, Nigeria are not for Christian, not for Muslim alone. We need Christian and Muslim here. So stop addressing this nation as if we're in an Islamic country. Everybody try to turn the Nigeria into Muslim ticket. Who is regretting now? He is the one regretting now. So we are not Muslim in Nigeria. We are Christian and Muslim. Nobody has any right to stop social media. Social media is bigger than one person. It's even bigger than the nation. It's bigger than America. So Sultan, let me advise you. Go back to your allies and address Sokoto people, not social media. You are bigger than what you say. Yes, that is what makes me to come out to address the nation. Yorùbá eléyìí ni ìtaníká mú wá fún lọ́jọ́ tòní ẹ bá fìfẹ́ gbà á tẹ̀sígbọ́. Mo lérò pé àti ẹnìkíní ọ̀tẹ́nìkíní sọ agbọ́lágbọ̀yé èyí tẹ́nìkejì náà sọ agbọ́lágbọ̀yé tẹ̀sígbọ́. Ọmọ kóòtù òjíire gbogbo àwọn ọmọ Odùduwà níbikíbi tá a bá wà ẹ má jẹ́ ká dákẹ́. Ogun wà nílé o, àwọn pípù sì ní wọn ò fẹ́ fi wá lọ́rùn lẹ́ o, wọ́n fẹ́ wá kó ìjà wá ní o. Ẹ sì mọ́ gbàgbé nígbà mẹ́gàrà tó ń bọ̀ lójú ọ̀nà nínú oṣù náà ni a ṣe o, lẹ́mọ̀ gbáradì o, a jáde o. Bí àní jáde fún mẹ́gàrà lè wọ́n tan ara wọn ní o, ojú ọ̀nà tó ń ṣe fún wa o. Ẹlẹ́mọ̀ gbáradì títí náà ló kù. Ẹ gbọ́ oríṣi láìpẹ́ yìí gbogbo àwọn ọmọ kóòtù òjíire gbogbo àwọn Odùduwà ilé ti yá. Yorùbá nation no going back. Self-determination is our right. It's not a crime. Let us unite and fight our right. Ẹ ṣe gan ni gbogbo orí oríṣiríṣi ojú òṣùnà ìfọ́ o bẹ́ẹ̀ sì ní tẹ̀lé gbogbo nínú méjì ọwọ́ tẹ̀lé bá mi pé èdè òṣùnà dáadáa ẹni fọwọ́ náà gbọ́mọ sí ṣẹlẹ̀ pé láti ẹ̀dùnmọ̀ rẹ̀ èmi ní mọ̀ wá bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin náà ní mọ̀ dé bá láyọ̀ àti àlàáfíà yóò túbà yóò túṣẹ fún wa. Ẹ ṣe gan ni.